Alhamdulillahi rabbil alamin. Salaam alaikum sir. Wa alaikum salam wa rahmatullahi. Ẹ kú oríire náà. Èmi yá ṣe púpọ̀ ọdún láyé o. Àmín. Ẹni fọdún ilé ìṣàṣemọ. Àmín. Ọlọ́run ní fẹ́lẹ́ ṣe kan tó kù fún yín lágbára Ọlọ́run. Ẹ wá dàgbà edógbò. Àmín. Lágbára Ọlọ́run láti lẹ́yìn ọlá Ànábì mọ́. Sallallahu alaihi wasallam. Salaam alaikum afa. Mo dúpẹ́. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ dákun ẹ jẹ́ a dọ́pẹ́ wa ládé. Alhamdulillah rabbil alamin. Ẹ rí ọ̀pọ̀ ló ń wárú ọjọ́ òní kó bọ́hun láyé. Àmọ́ tí Allah lókè tí ò fún ọ lórí ọ̀fẹ́. Ẹ jẹ́ ká wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ṣe wá rí ẹ jẹ́ ń da yín lẹ́kọ̀ọ́ kan fa. Ẹ rí à ń jó à ń lù fún ọjọ́ bí yìí. Kì í ṣe pé kò tọ́ súná. Àmọ́ tá a bá fẹ́ tẹ̀lé lànà ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ rí wípé ànábì yẹn sọjọ́ òbí bẹ́ẹ̀ ni ànábì yẹn pariwo ọjọ́ òbí kódà ànábì máa bọ́nú kọ̀rọ̀ yàrá rẹ̀ tí yóò máa gbàdúrà sọ́lọ́run ni pé tọ̀ èyí tóun ṣe yìí o kóun tún ṣàlékún ẹ̀ sí ìdí nu tó jẹ́ pé Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé gbogbo ọjọ́ Monday pátápátá ó yàn án láàyò ní láti máa fi dúpẹ́ láti máa gbààwẹ̀ torí ọjọ́ òbí ẹni ẹ wá rí irú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun ló yẹ kí gbogbo wa máa múlò gẹ́gẹ́ bí mùsùlùmí àti mùmínà lọ́kùnrin lóbìnrin tó yé yín kìí ṣe pé òun tẹ́ ẹ ṣe ò dáa o gẹ́gẹ́ bí ohun tí mo sọ ẹ̀yìn mo fẹ́ràn inú mi sì dùn sí àmọ́ ẹ jẹ́ á tẹ̀lé ti súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam. Àfà ẹni náà lẹ sọ ẹni yínníyínní kẹ́ni lè ṣe mí à ń fẹ̀mí ìmoore wọn ni nítorí pé Ọlọ́run lóyìn fún wa ẹ̀dẹ̀ ìríṣẹ́ yẹn jẹ́ ọ̀pọ̀ èèyàn lọ́lọ́run máa lò fún yàn tí ò ní ríṣẹ́ yẹn jẹ́ tán ẹ̀yin rí jẹ́ ẹ tún wá jẹ dáadáa torí pé oore tẹ́ ẹ ṣe fáwa àwa ò lè gbàgbé ó tẹ̀ tèmi tí mo dúró yìí Ọlọ́run lóyìn fún mi nì àfáà mi lè gbàgbé yín o ẹ wò mo ní kí n wá fi ẹ̀mí ìmoore wọn ni o níwọ̀n bá nǹkan tọ́lọ́run bá fún mi kódà mo yọ nínú ọlá ni kì í ṣe pé mo mú nínú ìnira àfáà ẹ kò bá mi gba kọ́kọ́rọ́ mọ́tò yìí fọ́jọ́ bí. ládùúrú gbogbo ẹ̀bùn táwọn èèyàn tó ti kó wá ní rẹpẹtẹ. kọ́kọ́rọ́ ọkọ̀. ládùúrú gbogbo ẹ̀bùn táwọn èèyàn ti kó wá lọ́lọ́kan òjọ̀kan kódà inú ilé ti kún. àmọ́ ọba ẹ̀kọ́ rẹ̀ ẹgbàá náà ni ẹ̀tẹ̀wọ̀ gbà ẹgbàá ti dùn. Idiot náà ni mò ń dúró dè kan update ń bọ̀ jẹ́ báwo ìṣá. Ìwọ ń kọ ṣó ń tẹ̀lé wa lọ. No. Bá àwọn prayer kan tí mo fẹ́ ṣe dáre. You are to prayer all the time. Kí ló ṣe é tó pẹ́? Má bínú ṣe bí ibi tí mo lọ látàrí mo ti dá mi dúró. Lámìdé báwo ni? Lámìdé ṣé mo fẹ́ bẹ́ẹ̀ sàn gbọ̀ngàn. Tó bá ti di àárọ̀ ọ̀la tí anybody bá sọ fún ẹ pé kò tẹ̀lé mi jáde àbí lọ ibi kankan mo fi Ọlọ́run bẹ̀ má lọ. Má lọ ò ní jẹ̀yà ìmọ̀dí o jọ. Okay, wọ́n lè máa lọ ní màrí. Èmi ò rí nǹkan kan sí. Ṣé wọ́n níbi kan tó fẹ́ tẹ̀lé èèyàn lọ láàárọ̀ la?
Níbi àwọn kan tí mo fẹ́ lọ bọ̀ ó ń sọ̀rọ̀ bí ẹni pé ó observe kankan I don't understand. Pété ẹ̀yẹ́lẹ̀ táì tí ń lọ o. Màá fún ẹ lọ́dún ìṣà jẹ́ kí n máa move jà tí bẹ́ẹ̀ bá ṣe rí. Ọlọ́run kan ọba ìgbàanì ó ń bẹ lónìí ó ń bẹ lánàá bẹ́ẹ̀ ni ó máa wà títí ayé. Alfa Jamiu. Alfa Jamiu. Ọlọ́run bá mọ́mọ́ sálágbára dọ̀lẹ́. Ọjọ́ ìbí l'Alfa Jamiu ń ṣe lóníkálukú ń gbé ẹ̀bùn oríṣiríṣi wá lọ́lọ́kan òjọ̀kan tí ò lóǹkà. Tí kìí sì ṣe pé àwa náà ò ti ṣọjọ́ ìbí níbí rí. Èmi náà ṣọjọ́ ìbí bóyá mi ò rẹ́ni gbé nǹkan kan wá fún mi. Tá bá tiẹ̀ wá rẹ́ni gbé nǹkan wá bóyá mo rẹ́ni tó gbé bíi páàkì omi bíi 10 wá. Ó dà pé ẹnìkan tó ń fi bíi 10,000 sí envelope fún mi. Ló tán. Ká gbà pé fáànù tí mo gbé yàrá ẹnìkan tó ń rà ló bá tán. Ni wọ́n wá ń ṣọjọ́ òbí lóríṣiríṣi. Owó ọ̀tọ̀, oúnjẹ ọ̀tọ̀, àpò ráìsì wọ́n ń gbé wá, wọ́n gbówó wá, wọ́n gbé gbogbo ẹ̀ wá. Wọ́n fẹ́ lè gbé mọ́tò fún Alfa Jamiu tó ṣe pé lọ́jọ́ orí ó kéré sí mi. Nílé kéwú mo ṣíwájú ẹ̀ jáde kúrò nílé kéwú. Tá bá dẹ̀ wá ń sọ nípa tìmọ̀ kì í sì ṣe kẹ́ máa wò ó. Kì í ṣe pé Alfa Jamiu onímọ̀ jù mí lọ. Àbọ̀ onímọ̀ tó mi kò tiẹ̀ nímọ̀ tó mi. Kí ló wá dé tó wá jẹ́ pé oríṣiríṣi gbogbo nǹkan ńláńlá wà ń darí sọ́dọ̀ ẹ̀. Ara ń tà ń sọ ni. Wọ́n sì fi kọ́ wa ń lè kó pé èèyàn ò gbọ́dọ̀ fi nǹkan míì kún ẹ̀sìn. Ṣé Alfa Jamiu ò ti fi nǹkan míì kún báyìí? Sẹ́ni tó lè bá mi sọ. Ó ń lo ọ̀nà míì. Alfa Jamiu ń dọ́gbọ́n. Wọ́n ò ṣe wá fẹ́ràn ẹ̀ jù mí lọ. Ṣó yẹ wọ́n fẹ́ràn ẹ̀ jù mí lọ ni? Ṣó yẹ kí àwọn olówó àwọn lọ́lá kan mọ darí sọ́dọ̀ Alfa Jamiu jọ̀dọ̀ mi lọ ní? Wọ́n ti ẹ̀wò tọjọ́ orí pé àfa àgbàlẹ́ ni ó tóbi jùlọ, ó dàgbà jùlọ, ó nípò jùlọ. Irọ́ ẹnìkan wà sọ fún mi pé lè yí òtẹ́ǹdì. Ọ̀rọ̀ ẹ ti yé mi Alfa Jamiu. Ọ̀rọ̀ ẹ yé mi. Òbúrò ẹnu ẹ̀ lájọ́ wà yẹn ṣebí ilé ayé náà ni. Ọ̀dà ẹni tí ò gbọ́n láwẹ̀ ń gbò. Kongi. Kongi. Ọ̀kàrẹ̀, òkú gbìyànjú, ó sì kú oríire. Láì sọ̀rọ̀ ohun tó bá wà rèé, iṣẹ́ tó ń ṣe, kò lọ bó ṣe yẹ kó lọ. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, gẹ́gẹ́ bí ọkọ̀. Ó wá wùn ẹ́ kó jẹ́yàn kó lówó ju àwọn ẹgbẹ́ ìtẹ́jọ́ jíṣẹ́ yẹn lọ. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Láì tí ìlànà sọ̀rọ̀, báwo lẹ ti ṣe mọ̀? Ṣe òṣà kógíkógí, òun ló fi gbogbo àwọn òun ni mò ń wò rékété. Ó ti ṣàlàyé gbogbo ẹ̀. Pátápátá. Bó ṣe rí náà nìyẹn láì fọ̀rọ̀ gùn. Ṣé wá rí tíṣẹ̀dá rẹ mú kó kọ́kọ́ kí ẹ pé kú oríire torí tó máa ná ẹ ò pọ̀ kò sí sí ní tó máa lọ tó máa gùn àmọ́ kò ṣe tá a lè ṣe lónìí. Torí nǹkan kan wà nínú tá a lò tó jẹ́ pé ọjọ́ méjì ló gbọ́dọ̀ fi wà nínú omi tí ó fi sùn nínú omi. Àmọ́ ìrètí pípẹ́ máa ń mọ́kàn ṣàárẹ̀. Ó ṣe sùúrù gbogbo eléyìí bí ọjọ́ mẹ́ta ní títí ọ̀túnla.
ṣé kò ní jọjọ́ mẹ́ta náà kò lọ. lè jù bẹ́ẹ̀ lọ. Kò tí ì kọjá àfaradà. Tí owó bá ti wá wà lẹ́yìn tó máa ná ẹ lówó téńté. Bí èlò. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Bá ti wá fílẹ̀ wá padà wá ìyá títí ọ̀túnla sọ́jọ́ mẹ́ta. Ẹ tán. Ṣé kò ní ju ọ̀túnla lọ? Rárá kò lè jù bẹ́ẹ̀ lọ. Kódà ọ̀nà orí rẹ ti wà nílẹ̀. O kàn tí ì tọ́ ni. Ìyẹn ò tí ì pẹ́ jù. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n èlò nìyẹn jẹ́. 30,000. 30,000. Ó dáa. Ṣé ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn bàbá yín? Ṣé wọ́n lè gbà ká san díẹ̀díẹ̀ àbí bí ẹ̀ẹ̀mejì? Àyẹn òun ṣe tí máa béèrè lọ́wọ́ wọn èmi ni máa dáhùn yẹn fún ara mi. Ẹ̀yin lẹ máa dáhùn. Èmi máa dáhùn yẹn. Èmi rò pé àwọn bàbá ló ń lówó ni. Rárá èmi ni. Torí máa fẹ́ ra nǹkan ni. Àwọn nǹkan tá a máa lò ní máa fẹ́ ra. Ohun tó ṣẹlẹ̀ rí. Àti sọ́lẹ̀ méjì ò já bí kò ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo béèrè yìí a máa fi ra nǹkan ni. Nígbà tí nǹkan yẹn bá dáhùn lẹ́sẹ̀ṣẹ̀ máa wá wálẹ̀ máa wá tọ́jú kóngíkóngí. Ó ti yé yín. Tẹ bá fẹ́ kó tẹ́ ẹ̀ tí kó lẹ́tọ̀ sí tẹ bá ti ń bọ̀ lọ́tún la fẹ́ wá gbaṣẹ́ gbọ́dọ̀ kó ètò pọ̀. Ṣó tẹ́ inú ń bẹ̀. Tí n bá kó dajì ilẹ̀ báyìí. Tí n bá ń bọ̀ lọ́tún la. Gbọ́dọ̀ kó ètò. Àkóyò. Agbára Ọlọ́run àtà. Jẹ́ kóngíkóngí. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Rárá kò jù bẹ́ẹ̀ lọ. Kí n kàn fún yín ní ìdajì owó sí. Ẹ jẹ́ ń wọnú mọ́tò kí n fún yín ní ìdajì. Máa kó yòókù wà lọ́tọ̀. Ẹ ṣé o. Kóngíkóngí. Ẹ ṣé. Kóngíkóngí ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi kẹ́ ẹ̀. Azeez. Ti já fàmì sódò. Ṣé mo máa mọ̀ọ́mọ̀ sọ fàmì sínú ẹ̀ ni mo fẹ́ máa fà náà ló jánà. Aláì. Azeez. Ọ̀rẹ́. Ọlámídé, kálẹ̀. Tí mò ń ṣe ń bí báyìí, mo máa wá dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ ni. Ọpẹ́ bíi ti báwo? Ṣé mo pé nǹkan tí bèbí ẹ sọ lálẹ́ àná ẹ̀? Ṣé o pé kí ni ẹ ṣẹlẹ̀ láàárọ̀ ẹ̀ ṣá? Ó wá ń dàbí àlá lójú mi. Ṣé lè bí pé àárọ̀ yìí JJ àti Aláyé wá bá mi láàárọ̀ yìí pé kémi àti wọn jọ jáde. Kí ni ẹ kàn wá sí mi ń bèrè ni pé bíbí ẹ máa sọ fún mi pé mi ò gbọdọ̀ jáde. Mo sọ pé mi ò lọ ni. Aláyé kò ju 30 minutes lọ. Ẹnìkan ṣe pè mí yẹn pé èlò àfà J ti kú o. Ẹnìkejì yẹn náà ti kú mu ní. Azin wọn láwọn méjì kú sínú mọ́tò tí orí wọn fọ́ ká. Jesus Christ. Bí mo yẹ gbọ́ kí ní ẹ báyìí ara mi kàn gbọ̀n ni. Ká ní pé mo tẹ̀lé àwọn bọ̀bọ̀ yìí jáde bí mo bá ṣe kú náà nìyẹn. J ti kú. I dey tell you. Ọmọ ìyá mi nǹkan tó jẹ́ gbé wá sí bí báyìí nìyẹn bí kí wọ́n dúpẹ́ lọ́wọ́ bébí ẹ̀ wò ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Èmi ò dẹ̀ mọ̀ nǹkan kan ṣebí nǹkan tí mo rí òun ni mo sọ fún ẹ. Wọ́n dẹ̀ máa ń sọ pé ìgbọràn sàn ju ẹbọ rúru lọ. Thank God pé o gbọ́ o dẹ̀ ṣiṣẹ́ lé lórí o against ẹ̀ àbí. Bíbí mo ń sọ fún ẹ pé ọpọlọ wọn fọ́ká. Azin n kò imagine pé kíkan lọ ṣe rárá kíkan lọ tẹ̀lé wọn ṣá. Ọmọ ìyá mi ṣé kò tó torí ni aláàánú mi ni òun ò sọ nídò kú. Ọlọ́run lọ pẹ́ tọ́ sí jàre. All right, ó dàárọ̀. Ó take care. Bye bye. Ṣé ò ní ríran bá ṣe máa yọ fáwọn ìwà? Àfi káwa bá ṣe máa yọ because báwo ni other students ṣe máa pọ̀ mọ́ àwọn. Fáwọn ilé ìgbà wo ló máa ríran bá ṣe máa lówó? Ètò ìrìn kò ń ṣẹ̀fẹ̀ náà ó rẹ̀ stand láì máa bí ìwọ̀n lórí ìkọ̀tà. Báwo rí a máa lówó but nǹkan tọ́lọ́run bá fi hàn mí lèmi máa ń sọ. Jẹ́ kó lọ́n fi hàn ẹ́ wá ṣe máa mí ìkẹ́. Mo ti gbọ́ no problem. Mo ti gbọ́ máa wá bá ṣe máa yẹ ilé láàárọ̀. Ìwọ́n ló mọ̀ yá lọ́nù lè jẹ́rìí.
Sir, document in my packet, I'm sign here, then here. Yeah, that's it. So, sir. Multiple so many times without number. I'm not caught out for this. I'm happily married. I'm not sadly married either. Sir, your wife is equally beautiful. Ẹ jọ̀ọ́ sir, mi ò like gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, ẹ jọ̀ọ́. I love your person. It's not all about beauty. You're beautiful inside out. And that's what I like. I appreciate that, sir. But sir, ẹ máa ní láti stop. Ẹ jọ̀ọ́. Ẹ wò sir. Stop nǹkan tẹ́ ń ṣe yìí. Tẹ́ bá fẹ́ rí ìbínú Ọlọ́run. Ìbínú Ọlọ́run. That's huge. It's fine. You can just sign here. Okay. I can just come back for it later. Let's do it. Alájà ni ẹ máa bọ̀, ẹ lálejò. Alájà, mo ti gbọ́ síbẹ̀ yìí náà ni mò ń dá lóhùn. Ẹ kú ìjókòó jàre, ẹ pẹ̀lẹ́, ẹ jókòó. Wọ́n nìyẹn, ìyàwó ọmọ yín nìyẹn. Alhamdulillah, ṣàlàfíà ni, èlé ńkọ́. Ìyàwó ta ni nínú àwọn méjèèjì? Ìyàwó bọ̀dá mi ni Abdulaziz. Oh, Abdulaziz, àbájọ mójú lọ sọ́jà. Ẹ̀dẹ̀ bára yín mú, kọ́lọ̀ wọn rí bákan náà. Ṣùgbọ́n ìyàwó, kí ló wá dé tó wá ń bọ̀ wá kí wa tó ṣí orílẹ̀? Ọmọ Mùsùlùmí ò ń ṣí orílẹ̀ báyìí. Pàápàá ó tún mọ̀ pẹ̀lẹ́ Mùsùlùmí ló tún ń bọ̀. Anyway, ṣoṣà ń kírun dédé. Ṣé wákàtí 5 ẹ̀ ń lọ? Mi ò kí ń ṣe Muslim, sir. Christian ni, sir. Mi ò gbọ́. Christian. Abdulaziz. O gbọ́ àbò dáhùn. Mo gbọ́. Ó ní Christian lòun. Bẹ́ẹ̀ni sir. Ló mú wá lé ló fẹ́fẹ́. Yes sir. Subhanallah. Àfa subhanallah láì mú kọ́kọ́. Sórí ò lè fẹ́ o, kò ṣe ń tó lè fẹ́ láíláí. Jọ níbi tó ti wá tó ti lọ mú wá. Sórí jam sister lẹ̀ kò fẹ́ wálé. Àbọ̀ rẹ̀ tó ń lo jam bíi tèmi. Nígbà tó ti bí tí mo ti bí ẹsẹ̀ tó ti gbọ́njú. Sórí pé jam kò lọ́rùn mi ni. Àwùsù mi life mi náà ṣe tá ní rọ̀jì mi. Bàbá bá rẹ̀ tá bá fẹ́ ṣègbéyàwó. Ó ní Christian ni bàbá òun, àgbà alágbà wòlíì ni bàbá òun, àgbà wòlíì ni ìyá ẹ̀. Àbí ṣé ẹjọ́ Tádé fẹ́ kí n fight náà? Ṣé Christian ní kí n fight ni àbí Mùsùlùmí ẹgbẹ́ mi? Kò yé mi, kò tẹ̀ gbàbí kankan yé mi, kò possible. Kì í ṣe ṣojú ẹ̀ nínú, ò ní fẹ́ o, ò ní fẹ́. Ó ní àwọn ẹbí àfẹ́sọ́nà ẹ̀, wọ́n láwọn ò gbà kí ẹ fẹ́ra yín. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ ẹ̀. Kí náà ló ṣẹlẹ̀? Àwọn ò lè jẹ́ kọ́ mọ àwọn fẹ́ Christian. Mọ̀ pé Aziz Muslim ni wọ́n sọ aláwọn ò gbà. Ṣé etí ń dùn ẹ́ nígbà tí mo bá ẹ sọ tí wọ́n ń try tó ń convince mi pé dandan lòun kò má tà tó ti wá má tà sí? Wọ́n mi kí ló wrong nínú pé kí Christian àti Muslim kan fẹ́ràn ara wọn? Kò sí nǹkan tó wrong bẹ́ẹ̀. And more so èmi àti Aziz àti jọ ní agreement pé tá a bá ti marry olúkálùkù máa ṣẹ̀sìn tó bá ti wù. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n society ò ní gbà fún un. Wọ́n á ní ọkọ gbégbá ìyàwó gbágbọ̀n ń bo lọ́mú máa fi sí. Wọn ò ní gbà, wọ́n máa tọ́ka àbùkù ni. Mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ títí ò gbọ́. Mọ́mi, èmi àti Aziz á nífẹ̀ẹ́ ara wa. Jẹ́ kí n sọ fún ẹ, ibi ìta àtijọ́ ń sọ ìlú kò jẹ́ kó mọ̀. Ibi ni o, tí bàbá ẹ bá gbọ́ pẹ́rín, wọn ò ní láìkí ẹ̀, òótọ́ mo sọ fún ẹ. Mi ò mọ béèyàn ṣe máa sọ̀rọ̀ fọ́mọ tí ò ní gbọ́. Mo sọ fún ẹ ó dẹ̀ tún ṣì continue. Ṣótán.
That's okay. I miss you. Miss you. Ó dear. Oh my darling. Ohun mi náà kì í fẹ́. Ó yẹ kí n ti dé ti pẹ́ o. But ìgbà tí mo fi round up yẹn, ọ̀gá mi kọ̀ wá ní pé a máa ní meeting after the closing hour. Ó ti mo ṣe dúró nìyẹn. My darling, I'm so tired. Sweet love. Thank you. Relation ti jẹun. Èmi máa ti wá noodles kan sí o, ti jẹ́ bí méjì kan. Noodles báwo? Kọ́ ní kí n fi yẹn tẹ́lẹ̀ kùn ní ìpò tó bá dé. Of course, darling. We are taking a better knock. Thank you, Apesin. I told you I'm tired. Can you see that? It's here. Oh my God. Mommy náà sọ wípé àwọn ò accept relationship our marriage. Wọ́n láwọn ò lè gbà kí n fẹ́ Muslim. Kí wọ́n la fẹ́ ṣe wá? Kò tiẹ̀ yé mi náà. Bóyá ká fòpin sí ìfẹ́ tó wà láàrin wa méjì. Torí wọ́n ní ẹ̀yin gìgìrísẹ̀ òbí báyìí, òun ni ọ̀rọ̀ ọmọ wà. Kí ló dé tí wọ́n náà tún sọ̀rọ̀ báyìí? Mi ò fẹ́ ká ti ara àwọn òbí wa ṣẹ̀sọ́ lọ́rùn ni. Pẹ̀lú mi? Ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ náà. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ wípé ìfẹ́ là kọjá òfin. Nǹkan táwọn òbí wa méjèèjì ń tìtorí ẹ̀ sọ̀rọ̀ yìí, èmi ò rí nǹkan bàbàrà ńbẹ̀. Prophet Muhammad sallallahu alaihi wasallam, àwọn kan sọ fún wa wọ́n ní ká bá àwọn ẹlẹ́sìn kejì gbé ní ìrọ̀rùn. Lè tó túmọ̀ sí wípé gbogbo tó wà lẹ́yìn kò sí nǹkan kan bẹ̀. Mo dẹ̀ wá very sure pé bó pẹ́ bóyá Ọlọ́run máa fọwọ́ táwọn méjèèjì wọn. I pray so. Mo jẹ́ kí gbogbo ẹ̀ sùn. Honestly. Ní ẹ̀rọ àtàwà yìí, ṣé àwọn parents kan ṣé wọ́n ṣì máa wà against relationship mi? But you are old enough láti sọ pé nǹkan báyìí lè fẹ́ náà. Dúró náà o mí pé torí ẹ̀sìn ni wọ́n ṣe gbà kó fẹ́ Azeez. Torí ẹ̀ ni. But kí ló dé táwọn parents wa máa ń ṣe báyìí? Èmi feel pé Ọlọ́run kan náà la jọ ń sìn. Ó kàn jẹ́ pé ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú gbà ń sìn ni. Ó ga o. I'm very sure wípé táwọn parents ẹ bá mọ̀ wípé ìdílé olórìṣà ni mo ti jáde. Wọ́n ò tiẹ̀ ní jẹ́ kó súnmọ́ mi déédéé kó fẹ́ bá mi ṣọ̀rẹ́ rárá. For where? Pẹ̀lú mi question mi rè o. Kí wá ni Azeez sọ nígbà tọ́rọ̀ wá rí báyìí? Azeez ní kémi àtòun máa bọ́rọ̀ ìfẹ́ wa nìṣó ni. Ṣé nǹkan tó sọ nìyẹn? Kí wá ló ń káyà sókè fún? Àbí ìgbà tó jẹ́ wípé Azeez tó jẹ́ wípé òun ni ọlọ́rọ̀ tiẹ̀, ó ti sọ fún ẹ pé kò sí problem láàrin ìwà tòun. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Èmi ò fẹ́ ká ti ara àwọn òbí wa ṣẹ̀sọ́ lọ́rùn ni. Òótọ́ dẹ̀ tún ni, ó tún rí yẹn sọ. Bẹ́ẹ̀ tí nǹkan tèmi máa sọ fún ẹ ni wípé kí wàá tẹ̀yẹ Azeez kẹ́kọ̀ọ́ kún fàdúrà. Àbí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Gbogbo eléyìí tó ti sọ̀kalẹ̀ yìí náà, everybody ti fún ẹ ní opinion tiẹ̀. So ìwọ ni kó mọ nǹkan tó pè ẹ́, ìwọ ni kó ṣe nǹkan tó pè ẹ́. Pé eléyìí tó ń dojú rí, ṣó tún ṣì ní nǹkan míì tó ń ṣe ẹ́? Àbọ̀rọ̀ Azeez tá a ṣẹ̀sọ́ tán yìí. Kò sí nǹkan míì rẹ̀. Tí o bá ti sí nǹkan míì, share up now. Kò sí nǹkan míì mọ́. Kí wá dédé tó fa gbogbo ojú ro. Baby, cheer, baby, laugh. Mọ́mì. Ẹ ká sọ̀rọ̀. Pẹ̀lú mi àbí? Bẹ́ẹ̀ ma. Kí ló dé ṣé o fẹ́ gbọ́rọ̀ mi? Mo náà jọ ṣe mi àti ò lè wọ̀. Fífẹ́ wo àtọmọ mi ò lè bọ́ sí. Lọ wá Christian ẹgbẹ́ ẹ̀.
ọmọ mi náà wá mùsùlùmí ẹgbẹ́ afẹ́ jọ ẹgbẹ́ yẹn lẹ́yẹ ń wọ́tọ̀ ṣó ti gbọ́ fi ọmọ mi lọ́rùn sílẹ̀ kò lè fẹ́. mọ́mì ìyẹn kọ́ ni mo bá wá mà. ìjọ ìwò ló wá bá wa. mo fẹ́ rán yín sí bọ́dà Kábírù ni mà. ṣé kò sí. rárá mà mo fẹ́ kẹ́ bá mi jíṣẹ́ fún wọn wípé kí wọ́n má sùn nínú yàrá wọn ní alẹ́ ọ̀la. kó má sùn nínú yàrá ẹ̀ lálẹ́ ọ̀la. bẹ́ẹ̀ ni mà. kí ló ṣẹlẹ̀. Ọlọ́run ní jẹ́ kí nǹkan búburú ṣẹlẹ̀ sí wọn ẹ kò bá mi sọ fún wọn pé kó má sùn nínú yàrá wọn lálẹ́ ọ̀la. kò burú o ṣe. ẹ ṣé mà. o ṣé mo dúpẹ́ o ó dàbọ̀. pẹ̀lú mi ló wá sọ ọdún kátikàtì yẹn nígbà yìí lédè fàyè gbà ẹ̀wọ̀n gbogbo èyí tó sọ yẹn àtàmọ́tàmọ́ ni o kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó make sense at all gbogbo nǹkan tó ń sọ yìí ó kàn bá ọ̀rọ̀ tó fẹ́ sọ tó fẹ́ fojú yín mọ́ra ni ó fẹ́ fojú yín mọ́ra ni torí tí ò bá sí yẹn báwo ló ṣe máa sọ pé kí n má sùn yàrá mi ètò tí ì bá sùn yàrá bó ní kí n sùn ṣé èsì tí rúùmù ní kí n sùn ní àbí kí wọ́n sùn yàrá yín àbí kí n ṣe ní síta kí n sùn sí gbangba èmi dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe o nítorí pé ẹ̀yin àti àyájí ẹ̀ fọwọ́ sí relationship tó lẹ́nu láti ẹ̀gbọ́n mi Abdulaziz ló ṣe ń wá gbogbo ọ̀nà tó máa fi fojú yín mọ́ra. wọ́n ọkọ mi èmi ò bá jẹ́ kó jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ká mú nǹkan tó ní ká ṣe ká mú ṣe ká má wò ṣe sí ẹ̀ torí pé kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè lò fún yàn bóyá Ọlọ́run wọn sí wa lóòótọ́ ni. àyájá ìdí tí pẹ̀lú ìfowó apáyín náà ó ti mọ ẹgbẹ́ obìnrin nìyí tó o bá fà yín mọ́ra tó o fojú yín mọ́ra tó o bá rìn náà tì yín òun máa rìn náà tàgájì náà ọ̀dà Abdulaziz àwọn afẹ́ òun ó gbé tó sọ ẹ kò sí ọ̀nà bí atamọ́tàmọ́ ní. ó dà kó burú ìran bíi aládé oníṣẹ́lẹ̀ mi lórí kò níṣẹ́lẹ̀ iná lórí lágbára Ọlọ́run láti lẹ́yìn ọ̀lànà bí mọ̀mọ́. sórí bẹ́ẹ̀ mi ṣe ń wọlé gangan ìwọ náà ń wọlé mi ẹ̀ṣẹ̀ fẹ́ dáná ni kò sí nǹkan kan lè mi ẹ̀ṣẹ̀ fẹ́ dáná ni kí ló fẹ́ jẹ sọ tó fẹ́ jẹ ṣé kí n bẹ̀ sí rice okay no problem. bàbá òtútù mú mi òtútù yìí mú mi. ẹ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn èlò tó wà nínú omi tó fi wẹ̀ ló fà. òun ló fa òtútù ló fà. ìyẹn ni pé ó báyìí lára mu ni ó ń ṣiṣẹ́ ó báyìí lára mu. sórí ìwẹ̀ tó wẹ̀ àṣejẹ tó jẹ àti nǹkan tí mo fẹ́ sínú atẹ́gùn ìpele kan ṣo abẹ́ ìpele kan ṣo ni gbogbo ẹ̀ wá. ládùúrú gbogbo ta ṣe yín. bẹ́ẹ̀ni ẹ fọkànbalẹ̀ ìkòkò tí ó bá jata ìdí ẹ̀ ò gbóná. ìtò wá ṣe kejì nísìn òun ni mo pè ní ọwọ́ ara ẹni láfi tú ara ẹni sí. ọwọ́ ara ẹni láfi tú ara ẹni sí. ìwọ ló máa ṣe fúnra rẹ o ibi tẹ́mi lè ṣe dé pẹ̀lú mo ti ṣe dé ó wàá gbéra báyìí nísìn ó lọ sẹ́yìn kùnrin alágàdá tó bá dẹ́yìn kùnrin alágàdá ẹ bọ́ra gádá ayọ̀sẹ̀ tó bá ti wá yọ agbégbádá ní tó bá ti wá gbígbá yẹn fún ẹ ìbéèrè kan ṣe ló máa bí wà ní kí ló fẹ́ tó bá ti bí léèrè àwa sọ tó fẹ́ fún ẹ bó ṣe fẹ́ kó o lò ló bá tán ló bá ṣe bẹ́ẹ̀ ló bá dolówó ló bá dolọ́lá ló tayọ àwọn ẹgbẹ́ ẹ ṣùgbọ́n ìwọ kanjọ tó nírè ó gbọ́dọ̀ jáyà tó o bá ti jáyà tí ẹ bá ẹ nù má jẹ́ kí gbogbo nǹkan tí mo ṣe má jẹ́ kí gbogbo ìdààmú máa yẹ kó já sásán. ẹni sọ̀rọ̀ àkọ́kọ́ ẹni kì í gbéra lọ sẹ́yìn kùlé alágàdá èmi ò mọ bẹ̀ báwo mo yẹ fẹ́ mọ̀ ìkùlé alágàdá. ẹ máa ju ẹbẹ fún ẹ torí akọ́mọjẹ nìyẹn wà tó bá tẹ̀lé ọ máa ju ẹbẹ fún ẹ. ẹlẹ́nkejì. ó ń ṣiṣẹ́ nìyẹn. ẹlẹ́nkejì ni wípé ṣé ẹbọra náà ti mọ̀ mí rí ni àbó ti mọ̀ pé mò ń bọ̀. iṣẹ́ tó wà lára ẹ níbi tó wà báyìí nísìn òun gan ti ń bọ̀ nílé ẹ gbọ́dọ̀ jọ rìn pàdé ni ìwọ̀n ìwà wà lẹ́yìn kùlẹ̀ náà wà jáde sí torí gbá tó máa gbé fún inú ilé ẹ̀ ló wà. ẹ wá sọ pé èmi ni kò ní dọ̀là. báyìí ní pàápàá kì í ṣe òní nìkan. ṣé mi lè lọ́jọ́ mi tó rótútù yìí pọ̀. gbogbo tó wà lọ́ra ẹ ò gbọ́dọ̀ gbé sùn
bó ṣe gbọ́dọ̀ pé bó ṣe ń gbárùrì lára ẹ bẹ́ẹ̀ náà ló ń ṣòwò náà lọ ó ti fẹ́ rí ẹ. Olórúkọ ọba ìgbàanì ó ń bẹ lónìí ó ń bẹ lánàá. mo rí mọ̀ pé náró lò. owó ìpọ̀ owó ló pọ̀ ọ̀gbẹ́ni ọmọ tó náà fẹ́ ṣe ni. owó ìpọ̀ ọ̀gbẹ́ni ìgbà tó fẹ́ ṣe náà pọ̀ mo tún lè ṣe sí kò lè ju báyìí náà lọ mo ti gé gan o mo ti gé gan. kí ló ṣe é kí ló tún ṣe é báyìí. inú yẹn tó ti fẹ́ bẹ̀rẹ̀ ní ìmọ̀kọ́ tí inú kò ń mú kò pọ̀jù kí ló jẹ ní ìtí ẹ̀ mú ọmọ ọ̀bẹ̀rẹ̀ àdé kàn ló ń kàn mí nínú báyìí. ó ń ṣe ọmọ yìí á lọ gbómi wá tán o. kí ló dé mo rò pé òde lálẹ́ ni. ẹ mọ bẹ́ẹ̀ báwọn ṣe pàṣẹ ní ìbọn tó lórin tó gbé wá lórí rádaràda ni ìyẹn ò mọ pé gbogbo ẹ̀kọ́ rẹ̀ rábàràbà pé gbogbo ẹni mi lọ létò ìjà àwọn tó gbọ̀n mi jẹ́ wọn sọ̀rọ̀. ọ̀gá ń gbà yẹn o. kílẹ̀ wọn ń jókòó ṣe. Kàbírù wà ń bí báyìí. bẹ̀rẹ̀ Kàbírù wà mí. wọ́n ní nǹkan ń wọ́rí o ó lọ lo restroom. ẹ kalẹ̀. báwo ni báyìí mo dé toilet gan sí mi ò tún yàn kó ṣe ó tún stop mi mo tún bọ́ta padà ní mo kàn ń kó mi ni mo kàn lo restroom almost this is the third time or fourth time now mo yàn kó mi gan. kínní nìyẹn akọ̀jẹ̀dì ni. akọ̀jẹ̀dì. abẹ́ ṣe rí ẹyin tó jẹ́ pé nǹkan tó dùn ṣokoléètì lẹ máa ń jẹ tó máa ń resort sí most especially tó bá sọ pé wàá fẹ́ máa ẹ̀yin máa ẹ understand but èmi ní àgbo kan lé tó jẹ́ pé tí ẹ bá ti lò ó ẹ máa fún yín lágbo ìdìbò bọ̀. ọba alágbo. ó ní ìwé ìgbìmọ̀ tó lè ti bẹ̀rẹ̀ sí ó tún stop ó tún fẹ́ tó cancel. pẹ̀lẹ́ ní àbúrò yẹn kò ní àgbò. bọ́dà Kábírù torí irú yín la ṣe máa ṣe sí lọ́mọ tí bá gbá tí ẹ ti bá ṣe ní ọ̀yọ́ àmọ́ bá lọ nílẹ̀ ìgbọ́n máa ń tọ́jú ẹ̀kọ́. kébì Kábírù. bọ́dà Kábírù ẹ gba ẹ̀dà díẹ̀ jókòó. kí ló ṣẹlẹ̀. ó ṣiṣẹ́ ni a ní jogbojogbo nìkan. jọ ọtí wà nù kìíní. kí wàá lọ fi ń kàbí ọtí ni. ògógóró ni mo mu yìí náà bí ògógóró ni mo mu yìí náà. ti ìpínlẹ̀ gangan ni mo lò ṣiṣẹ́ kó bá tètè ṣiṣẹ́. ní ògógóró. kílẹ̀ tó sọ yìí. wọ́n inú òkè mọ tí náà wọ́n ṣe ṣé wọ́n rọ́ ti ní ẹnu mi rí ni ẹsìn mi kò fàyè gbà ní òun mọ tí àbí bí ògógóró ló fi sí ìbà yìí náà wọ́n náà fẹ́ tuntun wọ́n náà. ẹ̀ẹ́dẹ̀ tó ti pọ̀ orú ọtí yẹn. ogún ó parọ́ bí ògùn olúwa yà mí yé ṣu mi ò kí mọ tí mo máa bẹ̀rẹ̀ sí máa fi òbá kan sìn mi ò mọ tí mi ò kí ń fẹ́nu kàn. farabalẹ̀ náà wọ́n ló ń ṣe báyìí. mo máa ṣe mí mo mọ̀ ṣé orí ó ti rẹnu mi rí mo máa mọ̀ gógóró. tí wọ́n máa ṣe ń bá kan ṣe máa lọ sùn ó máa ṣiṣẹ́ dáadáa ni o. gbà lọ́wọ́ mi a ní o gbà àlejò ọ̀nà àgádá kí ló fẹ́ kí n fún ọ rọ́pò. bọ́ ọ bá délé fi kan ọmọ rẹ tí ń jẹ́ Kábírù lórí.
Kabiru. Kabiru. Ọmọ tí mo bí. Ó ti wá lọ. Kabiru. Bọ̀dá. Mo dáràn. Mo dáràn. Kí ló ṣe ọmọ mi? Kabiru kí ló ṣe ẹ́? Kí ló ṣe? Àwájá kò ṣe nǹkan tí ó le púpọ̀. Ibi tá a wà ni ó sọ pé inú kan ń wọ́rí o pẹ̀lẹ́. A wá fún ní àgbo. Àgbo yẹn ọtí ló fi kì. Subhanallah, subhanallah, subhanallah. Ẹ fún ọmọ mi lágbo ọlọ́tí mu. Wọ́n ló sọ pé nínú òun. Ẹ bá má fún lágbo ọlọ́tí mu àkí mutí. Kò mutí nílé ayé àmutí bí báyìí. Ṣé wọn náà gbóhùn ẹgbà tó fẹ́ mú pọ́tí wà nú ẹ̀ ni? Bó tẹ̀ ṣe òun ti mú tán kó tó wá rí i pé ọtí wà ń bẹ̀ ó wá ní òun rẹ̀ àbámá ti fún un ní ọtí. Pẹ̀lẹ́ Kabiru. Kí ni mo fẹ́ ṣe báyìí Ọlọ́run? Bàbá ò gbọ́dọ̀ wọlé kó bàbá yìí. Àbí alájà àbí ká máa gbé lọ sí hospital ni. Ẹ ti pò ó, mò ń bọ̀ nà. Mo dáràn. Wọ́n náà ṣe ń ṣe báyìí náà. Kí ló ń ṣe báyìí? Ọkùnrin ni ẹ̀ náà. Kabiru, wojú mi náà. Kabiru dà. But wọ́n ní wà nù lé ṣé orí bẹ́ẹ̀lì tán ló wà rí. Ibo ló gbà lọ? Yay! 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 Não se pariu. Yay! Afa! Kí ló ṣe? Ẹ̀yìn mi o. Afa ìgbàre kí ni gbá wá dé? Orí mi o. Subhanallah. Orí o. Subhanallah. Orí o. Afa. Orí o. Ẹsẹ̀ mi o. Yé. Ẹsẹ̀ mi o. Afa. Yé apá mi o. Afa. Kí ló ṣe yín báyìí torí Ọlọ́run torí àná? Ẹ̀yin Abdulateef, ẹ sọ ọgbọ́n tí mò ń sọ dáadáa. Àní ẹ̀yin ẹ má bá wọn jà. Ẹ̀yin bẹ́ẹ̀ bá ti ń pẹ́ wọn káwọn ní ọpẹ́ yín. Ẹ̀bẹ̀ bá wá wò ó ẹ tún lè jìnnà sí wọn dáadáa torí làkúndínlùkún wà ní adínì ẹ̀yin wọ́n ní ẹ̀sìn tí wọ́n kọ́ máa jẹ́ tiwọn kí tiwọn máa jẹ́ tiwa ni o ẹ má bá yẹn kankan jáwọ́. Wa alaikum salam ń pè ọ́ padà. Salaam alaikum. Níbo? Nílé ọ̀dọ́ yín? Ìgbà ó lé ní bẹ̀rẹ̀. Ọ̀dà kò sí wàhálà ẹ farabalẹ̀ dákun torí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n kan lára ní ìsìn o ti gbọ́ ń bọ̀ ẹ wò ìwọ pé àwọn ọmọ kéwú bíi méjì kan wá àti dírẹ́bà ní a fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn àbámu báyìí. Oye dáhùn. Ọrùn mi o. Ẹsẹ̀ ni o. Salaam alaikum. Wa alaikum salam. Alájà. Kí ló dé? Àbámu báyìí. Kí ló ṣẹlẹ̀? Èmi ló dé tẹ́ pè mí pè jẹ. Bá a ṣe rí wọn rèé látàrí alẹ́ àná. Àgàdà ni o. Èwo ní ń jẹ́ àgàdà? N tó ń pè látàná nìyẹn, ọmọ yín ló dúró síbi kò ṣàgàdà. Kí ni tó ṣẹlẹ̀? Àbí ṣé ọ̀rọ̀ hospital ni ká máa gbé lọ ilé ìwòsàn? Àgàdà. N tó ń pè látàná ni àgàdà, kí ló ń jàgàdà? Àgàdà ni o. Àwùsù bí dáa Ọ̀hún rèé o. Ó dàbí pé jíìnù kan wà nínú ilé tó lòdì sí tọlọ́run ọba aláwọ̀. Ẹ̀yìn àbá. Àwùsù bí dáa ìlú ṣe ti lè jí. Báńdé sókè.
illallah, la ilaha 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 illallah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Allah, 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 Allah. Yeah! Àfà, rí mi báyìí. Bàbá ìmáàmù, ẹ bá ń bèrè lọ́wọ́ àfà. Kí ni wọ́n ṣe yàrá ọmọ mi lóru àná? Pẹ̀lú igbá tó ní owó ẹyọ lórí, ẹ bá mi bí wọn ẹjọ́. Ìgbà tó lówó ẹyọ nínú ilé àfà. Bẹ́ẹ̀ni. Ẹ dákun, ṣé òun ló gbé wọlé ni àbí ibo ló ti dé? Orúkọ ọjọ́ mi ló sùn sí, ọjọ́ mi ló wà. À ń sọ̀rọ̀ nígbà ẹ̀gbọ́n tí àjẹ́ aṣọ. Ẹ̀bọ̀ra gada ni o, ó ti tásìkò àti ṣú o, ohun ọwọ́ mi ò tó, mo ti fi gọ̀gọ̀ fà á. Ibi ọjà gbé ń tà ni mo béèrè o, mi ò béèrè lọ́wọ́ orí yé. Mo rò wípé àfáà Jamiu, mo rò pé ó koná ọmọláyé fi nífẹ̀ẹ́ ní o. Allah Akbar, Allah. Mo rò pé ó tẹ́ǹdì làwọn èrò fi ń wá wá. Òbí mi lọ́wọ́ o. Ẹ̀bọ̀ra burúkú, òun ló gbé gbálé mi lọ́wọ́. Kí n lọ gbé lọ́mọ lórí o. Subhanallah. Àgàdà ò jẹ́ ń gbádùn o. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Afa Mukailu. Lẹ́yìn odidi Mùsùlùmí. Ẹ máa jọ mí lójú fa o. Iṣẹ́ eré mi tẹ́ ń wò yìí. Èmi ò mú kankan mọ́ kan fa. Bẹ́ẹ̀ n ò ní nǹkan kan tẹ́mi ń pè yàtọ̀ sí Ọlọ́run. N ò ní nǹkan kan tẹ́mi ń bá rojọ́ àfàlùkùránì. N ò ní nǹkan míì tẹ́mi ń ṣe lẹ́yìn wákàtí 5 àti kí n gbàdúrà fún yẹn. Ọlọ́run ló pè mí fúnra alára ẹ̀ lódìídì yàn mí. Èmi ò lé nǹkan kan káàkiri. N ò wáyé. Ayé ò sì wá mi. N tọ́lọ́run fi lé mi lọ́wọ́ ń lè mí ń tọ̀. Kí ló dé tẹ́yìn ò wá ṣe sùúrù? Tẹ́ ẹ̀ mú sùúrù kẹ́ dúró dàsìkò Ọlọ́run. Gbogbo ẹ̀dá tọ́lọ́run dá fúnra alára ẹ̀ ńlọ lásìkò àti láti. Bẹ́ẹ̀ni, n tá a bá kọ mú kálukú bẹ́ẹ̀ ni ìpín tiẹ̀ ni. Kí ló dé tẹ́ ń fagídí fàpín onípín mọ́tọ̀dọ̀ yín? Ẹ wo ẹ jẹ́ kémi ọba yín sọ̀rọ̀ o. Ẹ jẹ́ ń bá yín sòótọ́ ọ̀rọ̀ dáadáa ni. Torí Al-Qur'an ní kúlì lè hákọ̀ wọ̀lá kánà múra. Ẹ̀ka sòótọ́ bó ti wò ó kéré mọ bí ọmọ náà gún. Èèyàn gbúdọ̀ sọ ni torí ọjọ́ ènìkan torí ọjọ́ gbèǹde àlùkìyámọ̀ nípa. Èmi ọba yín sòótọ́ ọ̀rọ̀ gbogbo elékeré tẹ́ ẹ lẹ́sàyè kò ń ṣeun tó dà. Kò ń ṣeun tí wọ́n gbúdọ̀ bá lọ́wọ́ ọmọ mùsùlùmí kankan bíi ti wọ̀ ọmọ ká tó wá sọ ẹ̀yin àfà ẹ dójú tèmi o ẹ dójú tèmi ẹ̀yin ẹ wo ajá ẹ̀yin Ọlọ́run ó ṣàforíjì fún wọn èmi ṣàforíjì gbogbo ohun tó hùn tí wọ́n bá ṣe èmi ṣe fún wọn torí náà láàgà fúnra yìí lọ́lọ́run ọba aláforíjì ni èmi ti ṣàforíjì tèmi mo ti ṣe fún wọn àmọ́ ju gbogbo ẹ̀ lọ́ má jẹ́ àwa wò wọ́n ràn báyìí o. Tọ́rọ̀ yín bá yé mi àtọ̀rọ̀ tiwọn náà ṣé tó fẹ́ kí wọ́n bá bá ọmọ mi ní yàrá ní alẹ́ òun ojú ẹ̀ ọmọ mi náà máa fi ṣòro. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ gbogbo tí wọ́n sọ lẹ̀ bó ti rí nu kò sí ní tá a ṣe fún wọn èṣù ni èṣù yá wọn lò ní ẹni ẹ̀kọ́ ẹni ègbé ni ó ti yá wọn lò ní ni Ọlọ́run wà ní jẹ́ kí wọ́n gbèsù láyè kalẹ̀ ni ẹ̀yin ẹ wo ẹ̀jẹ̀ àtàkàn ẹ̀jẹ̀ máa gbé wọn lọ ilé ìwòsàn. Ó yá máa bọ̀ ẹgbẹ́ òde kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ ẹgbẹ́ òde. Ó mìn pé Aláàjì ṣe nǹkan tó tó yẹn. Bọ̀dá mi Aláàjì ṣe nǹkan tó tó yẹn kí n máa tọ́ yín ìwà burúkú gbáà ni ẹ máa imagine tó bá jẹ́ pé mo sún yàrá ń jọ yẹn nǹkan tá à ń sọ ìkọ́ ni àbá máa sọ ọ́ wọn ò bá gbégbá sí mi ní orí o wọ́n torí pé mi ò sún yàrá ni mo save now like 2 days ago that was the funniest thing o sísítà pẹ̀lú mi wá bá àyájà àjọ kan wọ́n ní kó sọ fún pé kí n wà kíyẹ́ fún pé kí n kíyèsí pé kí n má sún yàrá pé for 2-3 days pé ewu wà ń bẹ̀ ìgbà táyà jà tiẹ̀ sọ ibi tiẹ̀ tó ń sọ fún ẹ pé ẹ má darí sísítà pẹ̀lú mi lóúnjẹ pé ṣe wọ́n pọ́ńtò ìyá ti ẹ̀ ń ta yín ni
pé wọ́n fẹ́ fìyẹn fàyín mọ́ra ẹ̀yin àtàlájì tó bá fàyín mọ́ra tó bá mú orí mọ́ abẹ́ ẹ máa support káwọn méjì jọ fẹ́ra wọn ṣé mi ò tiẹ̀ fọkàn sí mo rò pé ẹ wo ẹ da orí wọn nù ẹ wá imagine pé mo sùn ní yàrá yìí kí ni àbá máa sọ. pẹ̀lú mi ríran sí ẹ ó ń kó dànù ṣé wo mọ̀ pé tájà pẹ̀lú mi ò bá rí kò kí n gbóni. yes. èmi ò mọ dodo yẹn o. pẹ̀lú mi máa ń ríran náà ìran ẹ̀ dẹ̀ máa ń ṣe. ẹ sọ yẹn fún wa rí o ẹ sọmọrọ fún mi rí o èmi tiẹ̀ fi pé mi ti ṣe wọn mo dẹ̀ ti pè wọn mo sọ fún mi pé ẹ̀wọ̀n lọ́wọ́ tàwa yìí ẹ̀yin ni ẹ máa fẹ́ ìdán mi àpàṣís ẹ̀yin náà ẹ̀ níbi tẹ́ ẹ̀yìn bá ti dé bus stop ní àtàgájì o àtàgájà o àwọn méjèèjì náà wọ́n ti fọwọ́ sí everybody is ready to support both of you pé àwọn ti support pé mistake táwọn ṣe nípa àwọn ti gbàgbé pé ọlọ́run kan náà ní gbogbo wa jọ ń sìn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ọlọ́run kan náà yà ń sìn ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni ọ̀nà tá à ń gbà sí ni. ǹgẹ́ alájà àtàlájì ti fọwọ́ sí. ẹ wo gbogbo wa ti fọwọ́ sí everybody ti fọwọ́ sí. anyways báwo ni ara alájì ń sìn. àyájì wọ́n wà wọ́n ti ń bẹ́tà bùdá mi ṣe kí n má tán ìwà táyà jí owó ìwà burúkú ni ìwà tí ò dá ìwà tí ò bójú mu kí bàbá máa fẹ́ fọmọ ṣoògùn owó káyà jí máa fẹ́ gbígbà sí mi ní orí bàbá tó bí mi tí mo ta rẹ̀ jáde tí wàá ń ṣe nǹkan tí sheik sọ ni èmi ò ní dáríjì wọn mi ní dáríjì wọn torí nǹkan burúkú ni nǹkan tí ò bá dá yẹ káwọn èèyàn mọ̀ pé nǹkan tí ò dá ni. mi ní fẹ́ kí ọ̀rọ̀ ju bí ó ṣe yẹ kó rọ lọ mo fẹ́ kó wáyè nínú ọkàn ẹ̀ kó erase gbogbo kíní kó lọ́kàn ẹ̀ yes ṣé o mọ̀ pé bàbá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn náà ṣọ ọlọ́kọ̀ ẹ̀ wá sáyé so main reason gbọ́ngàn nìyẹn tó ṣe láti dáríjì wọn. ni pé wọ́n fẹ́ fi mí ṣoògùn tó bá jẹ́ fún wọn kọ́ kò sẹ́ni tó ṣe trust o. o ní láti ronú lọ́gbẹ́ o. wọ́n dì sí mú wóyin tó ń jí ń kọ́. wọ́n rí ẹnà wọ́n ní fẹ́ràn mi ló jì. fẹ́ràn mi ò ja ìgbà ìyá mi wọ̀n bọ́ yìí. ìrìn ọ̀run ṣẹ̀ṣẹ̀ mi ìrìn ọ̀run ṣẹ̀ṣẹ̀ mi lára
mímọ́ olúwa bí ọdún yìí ti ń parí lọ ètò kù tí ọdún yìí máa fi parí lọ lọ́wọ́lọ́wọ́ ogun bàbà olúwa ohun búburú ibi ikú ìdààmú wàhálà májò bà sílé mi àjálù búburú májò bà sílé mi wàhálà ìdààmú májò bà sílé mi. olúwa jẹ́ kí àbúrò ẹ kó dájú lórí mi. àmín. Hélì ẹgbẹ́ àwọn olúwa lẹ́nu olúwa rán mi sí ìjọ yìí bí a ti ń gbàdúrà lọ olúwa sì ń kó àwòrán àwọn ènìyàn ó fi ń hàn mí. Màmá olúwa ní kí n sọ fún ẹ ó ní àwọn ènìyàn àwọn àgbálùgbò ẹ̀mí òkú wọ́n fẹ́ dojú iṣẹ́ ìwòlẹ̀ ṣùgbọ́n òun lọ àṣẹ fún ọ. ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa lẹ́nu mi. Màmá olúwa jẹ́ kí n mọ̀ pé o ní ọmọ palẹ́yìn òdì ọmọ ó sì ń tọ́jú rẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀mí òkùnkùn wọ́n fẹ́ yí ẹ̀yọ́ wọn yẹn wọ́n fẹ́ yí sí ọ kó má ṣe ọ́ láàánú mọ́. olúwa ní kí n ṣe iṣẹ́ kan fún ọ Jésù Kristi. má sọ fún àwọn bàbá lẹ́yìn ìsìnkà rí mi ohun tó olúwa ní kí n ṣe àlàáfíà. ẹ̀yin akọni olúwa ní kí n sọ fún yín ó ní ká máa kọrin yín òun ẹ kọrin yín òun ẹ̀yin òun torí pé ó fẹ́ ṣe ńlá nínú ayé yín. Màmá olúwa ní kí n sọ fún ọ pé kó o máa yin òun ní gbogbo ìgbà olúwa ní kó o máa yin òun torí pé òun ní iṣẹ́ ńlá tó fẹ́ ṣe fún ọ. Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣàlàyé ní. ṣe ni pé ìgbọràn ó sàn ọpọlọ ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rọ̀ ààbò lọ tí ọlọ́run bá ti wí báyìí kéèyàn ṣe òun tó dára ìbùkún tó ń tẹ̀lé ọlọ́run á wá fi lé tẹ́ ẹ bá ti wá ṣe tán tẹ́ ẹ fẹ́ ṣe àwọn iṣẹ́ tí ọlọ́run ní kẹ́ ẹ ṣe ẹ jẹ́ kí n mọ̀ sọ̀rọ̀ náà lè mọ̀ bá ṣe máa tètè fàyè lẹ̀ láti bá yín ṣe ṣùgbọ́n ẹ má jẹ́ òpẹ́ ẹ má jẹ́ òpẹ́. ṣé tí n bá rí òun ní ìrọ̀lẹ́ ṣe ní máa ṣe. ọ̀ọ̀ kárí nísìnyí abẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn àìṣe olúwa ni olúwa sọ pé a gbọ́dọ̀ mú kó kristian wà pẹ̀lú ẹ ṣé mo dúpẹ́ sáà jọ lè tiẹ̀. ṣé o alàgbà ẹ kúrò lẹ ẹ ra ma yes ma ẹ̀yin náà fẹ́ rí mi. bẹ́ẹ̀ sà amen sà àmín sà. alàgbà èmi máa ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni sà. ọ̀dà sà ẹ ṣeun sà mo fẹ́ béèrè wípé ṣé lótìtọ́ àti lódodo ọlọ́run ló fi gbogbo àwọn ìran tẹ́ ẹ̀ ń rí sáwọn ènìyàn nínú church ṣé ọlọ́run ló fi sí yín lójú láti máa rí fún un. ẹ jẹ́ kí n kọ́kọ́ correct impression kan ṣé rí ọlọ́run kì í fi síyàn lójú láti ríran ṣùgbọ́n tí wọ́n bá wà nínú ẹ̀mí ẹ̀mí ọlọ́run máa sọ̀kalẹ̀ àwọnú èèyàn wa a bá bẹ̀rẹ̀ sí fi àwọn ìṣípayá yẹn a bẹ̀rẹ̀ sí fi hàn èèyàn ọmọ èèyàn a bẹ̀rẹ̀ sí jíṣẹ́ iṣẹ́ olúwa ni kò ṣe má ṣe God bless you. amen sir sir ẹ má bínú bíbélì ló wà lọ́wọ́ yín. kì í ṣe bíbélì lásán bíbélì mi. rasa ṣé ẹ wá lè fi bíbélì yìí ṣe lè fi gégùn wípé gbogbo ègún tó wà nínú bíbélì yìí kó jẹ́ tí tó bá jẹ́ irọ́ ni ẹ ń pa fún àwọn èèyàn nínú ilé ìjọsìn. ẹ má bínú sista ṣe ohun tí ẹ ń sọ ni pé irọ́ ni mò ń pa àbí. you see ẹ jẹ́ kí n kọ̀ọ̀kan yé yín ẹ̀yin ò kà á nínú bíbélì wípé ìwọ kò gbọ́dọ̀ búra ẹ̀tàn kémi wá gbé bíbélì mi mọ́ kí n máa fi búra ẹ̀tàn no it's not done. tí ọlọ́run ò bá fi fún tí ọlọ́run ò bá ní kí n sọ ẹjọ́ kí ni tèmi láti sọ. ọlọ́run ni it's not done. ẹ gbé wá sá ẹ gbé wá tí ẹ̀yin ò bá lè búra èmi máa láyọ̀ láti bá yín búra wípé gbogbo ègún tó wà nínú bíbélì yìí kó jẹ́ tiyín tó bá. sista ẹ wálé ẹ wálé you see ṣe rí gbogbo tí à ń sọ yìí náà kò yé yín irọ́ ni ẹ̀tàn ni àtijẹ náà ni kò yé yín àtijẹ ni
Olúwa ó máa ràn wá lọ́wọ́ tólúwa ò wá bá wá tètè àwọn náà wá ṣe kí ni àárọ̀ ara wa lọ́wọ́ torí àtijọ́ kò yẹ yín Ọlọ́run ti wá fi hàn yín ẹ̀ wá ṣe ní awo mọ̀ sínú mọ̀ síkùn Kristi wà pẹ̀lú yín. Alàgbà. Ọmọ ọjọ́. Sà, mo fi orúkọ Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má wá sí ilé ìjọsìn yìí mọ́ bẹ́ẹ̀ ni nítorí wípé wọn ò pè yín wá sí ilé ìjọsìn yìí ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lú àwọn alàgbà tó ń darí wa nínú ilé ìjọsìn yìí ẹ gbọ́ wípé à ń ṣe ìsọjí lénìí ẹ wá yà láti wá máa fi irọ́ àti èké sọ ìran ẹ̀tàn sáwọn ènìyàn láti fi gbowó lọ́wọ́ wọn. Ohùn yín ti lọ sókè. Kò lọ sókè ẹ rí wípé mi ì pariwo yín sókè mi ì dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ ohun tẹ́ ẹ ṣe mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ má wá sáyìíká yìí mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi máa wá gbà yín nímọ̀ràn kan sí ẹ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà yín bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wá gbà á tán mo mọ̀ dájú gbangba wípé Ọlọ́run Olódùmarè wọ́n á wá fi ìran tẹ́ ẹ̀ wò yìí wọ́n á fi sí yín lójú ju bẹ́yìn gan ṣe lérò lọ á dára kẹ́ ẹ jọ̀wọ́ ayé yín fún Ọlọ́run kẹ́ ẹ dẹ̀ jáwọ́ nínú gbogbo ìran èké tẹ́ ẹ̀ ń rí. Thank you ma. Yes sir. God bless you. Ẹ ṣeun gan. Kristi àgbọ̀ àdúrà yín ojú òde ní tì yín. Ṣé rí ilé ológo dà ń lépa Kristi àmú adébẹ̀. Ṣé ti gbọ́ ojú òní tì yín. Má ṣe Ọlọ́run ọba àwọn ènìyàn nítorí ọ̀nà àti gbowó lọ́wọ́ àwọn ènìyàn yá sọra wọn di wòlíì wọ́n á wá máa fi ẹ̀tàn àti èké wọ́n á máa fi gbowó lọ́wọ́ àwọn ènìyàn Ọlọ́run. Wọ́n sọ pé nínú gbogbo wọn ní ká máa dúpẹ́ wọ́n ní tẹ́rú bá dúpẹ́ á rí ìgbà ẹ̀ mọ orí tẹ́ ṣe fún mi tẹ́ pẹ́ lójú orí tẹ́ ṣe fún mi ẹ̀ mú ẹgbẹ́ tóbi ní ọwọ́ mi first of all kí ni mo tẹ́lẹ̀ jẹ ṣé catfish ṣé cowpea ṣé cockerel ni ṣé turkey ni ṣé chicken ni ṣé gbé ni ṣé ẹja kíká ni ẹ kò sọkò tó bá wúlò nínú ọkàn yín mo fẹ́ rà. Uncle Kabiru ṣé kò sí. kó má bàa sí pẹ́pẹ́ mọ inú ewu tẹ́ ti yọ mí kúrò ẹ̀yin ni inú mi ṣe ń gẹ́gẹ́ tí ò bá sí ẹ̀ bí àjọ tí mo wà lórí ìbẹ̀rẹ̀ sílẹ̀ ẹ bá ti fi bá ṣe. Mo bá ẹ kí ọjọ́ ṣé kò lè ṣe owó mi àbí èmi ni mo fẹ́ san owó ẹja káwọn tó gbogbo kó tó ń bẹ̀rẹ̀. Èmi kò tẹ̀sí gbé dàbí mọ́ ó dira débi ni. Ẹ ti dàgbà ẹ̀ ń ṣe. Aláàánú mi ni wọ́n jẹ́ nípa kí n. Aláàánú ẹ̀ ṣe mi ò ṣe aláàánú. Ó yàtọ̀ sí ọmọ ọ̀dà mi ti yé mi kí rí nínú pàkọ́ àti irun wájú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ó ṣe irun ní méjèèjì. Thank you so much for your support. Ẹ tí mọ̀ ṣe, mo tẹ̀lé ní mọ̀ ṣe kojú sí àwọn ọ̀rọ̀ tẹ̀lé sọ táyé ń fi àṣẹ sí títẹ́ máa sọ tó máa kó bá yín bẹ̀ ẹ̀ sọ ní òde sọ ẹ̀yìn ló lè sọ. Ṣé thank you so ọba ìgbàanì ó ń bẹ lónìí ó ń bẹ lánàá bẹ́ẹ̀ ni ó wà títí ayé. I will see you over the weekend. Over the weekend báwo? No, over the weekend it's too long na mi lè dúró. So òótọ́ nìkan tó ń sọ. No, wọ́n sọ fún mi náà bọ̀ mo rò pé rọ́ ni o. Now yìí báyìí ló wà ó wà pẹ̀lú ọkùnrin ó wá dá mi dúró mẹ́yìn látàárọ̀ ó sọ pé ó ń bọ̀ àbí ó wá fèmí lẹ̀ ó àbádọ́ mi wá ń bá ọkùnrin mi sọ̀rọ̀ ń bíbà ẹjọ́ mi ti dé ọ̀dọ̀ yín mo ti dé ọ̀dọ̀ yín ara ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣíyanjú tọ̀dọ̀ ẹ̀ náà because mo ń bá sọ̀rọ̀ sí ẹ̀ ń dá sí ṣé fẹ́ nà mí. Ṣé ò ní manners? No ẹ sọ fún mi ṣé fẹ́ nà mí. Ṣé wọ́n fẹ́ nà mí? Èṣù ń gbé inú tèmi ó lè ṣẹlẹ̀ o. Èṣù wo ló ó ń gbé inú mi kọ́kọ́ sáà tí bá yọ sáà yẹn kúrò èṣù tó wà lè ó lè. Are you good? Kí ló ń ṣe? Èṣù òṣù. Etí payọ̀. Èṣù wo ló gbé mi? You are mad.
ẹ ti pààyàn ẹ̀dá Come on, leave me ìyàwó. alone. Leave me alone. ẹ ti pààyàn Leave me alone. ẹ ti pààyàn ẹ ti pààyàn. Jésù. Jésù Kristi. Ẹ̀mí àwọn olùdí kò ṣẹ́gun. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Jésù. Àní kí ló dé? Mọ́mí, mo lálàá kan ni. Báwo ló ṣe lá? Mo lálàá sí dáàdì ni. Dáàdì? Báwo ló ṣe rí? Ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà, ká má rogo àkóbá. Àkóbá? Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run á rí dá. Ọlọ́run á rí dá. Ọlọ́run á rí dá. Ṣé ó ti tán? Ṣáà àkóbá yẹn tó mú ẹ tó fi pariwo tó ìjẹ́ kò já sí nǹkan mọ́. Mọ́mí, kò sí nǹkan kan. Ẹ ṣáà jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Pẹ̀lú mi, kò sí tí Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n èyí tí ò lè ṣe ló pọ̀ tá a bá lè fẹ́ máa sọ. Mo ní kó sọ bó ṣe rí ká mọ bá ṣe máa fáyà àdúrà kí ló dé? Ṣé ò lè sọ ni? Ṣé kìí ṣe pé kú ṣá? Kí wá ni? Ẹ ṣáà jẹ́ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká má rogo àkóbá. Ó dáa o, dáàdì, ẹ̀ ní ogun àkóbá o. Agbára tó dá ọ̀run wa àti ayé àbáwá kàkúrò. Àkàbíkáwọ́lá àbáwá kàkúrò. Iná láti ọ̀run kó jó gbogbo àlákàlà ìmọ̀kímọ̀ ètékété. Àmín Jésù. Kò sí nǹkan kan. Dà, Adé mo fẹ́ rí yín ni. Kí ló ṣẹlẹ̀? Mo lálàá kan sí yín. Mo lálàá yẹn sí yín lójú àlá yẹn. Mo rí wípé ó ní obìnrin àjèjì kan tẹ́jọ́ ń ṣe bí wọléwọ̀de tó wá fa ogun àkóbá ńlá fà sí yín. Mo lálàá pé o rí obìnrin àjèjì kan tèmi àti ẹjọ́ ń ṣe wọléwọ̀de. Bẹ́ẹ̀ sà. Ó wá fàkóbá. Àkóbá yẹn pọ̀ gan-an. So daddy, máa fẹ́ gbà yín ní ìmọ̀ràn kan kẹjọ. Anything tó bá ní ṣe pẹ̀lú wọléwọ̀de pẹ̀lú obìnrin àjèjì, ẹ jọ̀ọ́ kẹ́ wà very careful. Ok. Ṣé o ti sọ fún mọ́mí ẹ? Mi sọ fún wọn, mi sọ fún wọn. All right. Ogun tọ́lọ́run bá ti ṣẹ́ náà ló máa ń fara hàn. Màá ṣiṣẹ́ lé lórí. Màá gbé gbèsè. Ṣé kí n bá yín gbé júùsù wá? Bá mi ṣe kọ́fì. fẹ́ ṣe ọdún ìdúbà Elédùmarè tẹ́ máa ṣe nílùú yìí. Ó mà ti dé tán next week Friday ni. Next week Friday. Èmi náà máa tẹ̀lé ẹ lọ. Seriously. Kò sí wàhálà. Bẹ́ẹ̀ ni. Next week Friday. Ó dẹ̀ wá wù mí kí n lọ but next week Friday yẹn ó ti níbi tí mò ń lọ. Ọdún wọn yẹn dẹ̀ máa ń dùn. Bàjẹ́. Ó máa ń dùn. Láti ẹ̀ tí mo lọ mo really enjoy ara mi. Wọ́n sọ̀rọ̀ ọdún ìṣẹ̀ṣe. Ìwọ Christian náà sọ wípé o fẹ́ lọ. Báwo nìyẹn ṣe papọ̀? Tí o bá ń ṣe pé ọwọ́ epo tó tẹ̀ wá jàrá bá láìpẹ́ báyìí. Kì í ṣọdún ìṣẹ̀ṣe Gbọ́rọ̀nkẹ́. Kì í ṣọdún ìṣẹ̀ṣe. Ọdún ìdúbà tó máa ń ṣe lọ́dọọdún àbí? Bẹ́ẹ̀ ni. Tó máa fi ń dúpẹ́ pé gbogbo wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. And then Bíbélì sọ wípé ẹ má ṣe kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀sìn kankan náà ni kódà ṣe máa ń tẹ̀lé Kádíjà náà lọ sí mosque wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èmi ò mọ ibi tọ́rọ̀ yín ti bẹ̀rẹ̀ o. Àmọ́ nǹkan tí mo mọ̀ ni wípé nítòótọ́
ó máa ń tẹ̀lé mi lọ sí mosque àmọ́ láti lọ kẹ́kọ̀ọ́ ni o ó ń kọ́ bó ṣe máa kírun àti bó ṣe máa ṣàlùwàlá nítorí ìgbà tó wọn àtàsís bá fẹ́ràn. ó tọ́jú mi onímíṣàn. rárá o èmi àtàsís má ti ní agreement wípé ẹ̀sìn tó bá ti wọlé kálukú ni kó máa ṣe kò pọn dandan kí n lọ sínú ẹ̀sìn Islam even tá a bá bímọ àti ní ẹ̀sìn tó bá ti wọ àwọn ọmọ wa ní kó máa ṣe ẹni bá fẹ́ ṣe Christian wọn kó ṣe ẹni bá fẹ́ ṣe Islam wọn kó go ahead engage anything. That really sounds so nice but pẹ̀lú mi o mo ní question tó bá di àsìkò Ramadan táwọn mùsùlùmí máa ń gba àwẹ̀ yẹn torí nǹkan tí mo fẹ́ béèrè kò ń ṣe easy task rárá o ṣé ìwọ náà á máa jí wàá máa ṣe oúnjẹ sààrè. kí ló lè nú ẹ pé ká sọ oúnjẹ mo máa jí máa dáná fọ́kọ mi ṣé kí n tún yẹ ẹ lẹ́nu mo máa tún join ẹ láti máa gba àwẹ̀ yẹn. irọ́ o ìyàwó aláàjì ó pọ̀. wo bí pẹ̀lú mi kò tiẹ̀ sọ̀rọ̀ ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí nítorí pé Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn bá a kàn ṣe ń ké pé tó fi ń dá wa lóhùn ló yàtọ̀ ni èmi wá ní ìbéèrè o ṣé tí àwọn parents ẹ bá mọ̀ wípé o fẹ́ tẹ̀lé mi lọ sí ibi ọdún wa ṣán máa gbà ṣán máa aláwẹ̀ láti jẹ́ kó lọ. anyway mi ò mọ̀ bóyá wọ́n máa gbà àbí wọn ò ní gbà nǹkan kan wà tó dá mi lójú nǹkan náà ni wípé ìdùnnú mi làwọn òbí mi máa ń fẹ́ ẹni tó bá ti máa make me happy wọ́n máa ń fẹ́ ṣe. ó yé mi gẹ́gẹ́ bí only daughter. ó dàbẹ́ o. ẹ wo gbogbo nǹkan tí gbogbo yín sọ látàárọ̀ ni mo ti gbọ́ ṣé rí ọdún yẹn mo máa wá síbẹ̀ because ibi tèmi máa ń fẹ́ lọ nìyẹn but ṣé àwọn èèyàn ńláńlá máa ń wá síbẹ̀. Babe wọ́n yapa yaski wàá enjoy ara ẹ̀. ó tọ́ ni wọ́n pọ̀ ń bẹ̀ wàá rí wọ́n bẹ̀ lóríṣiríṣi wọ́n pọ̀ ń bẹ̀ àwọn bíi olúwo apènà babaláwo onífá wọ́n pọ̀ ń bẹ̀ gan ẹ máa rí wọn lóríṣiríṣi. ọlọ́tẹ̀ wàá rí wọn bẹ̀ wọ́n pọ̀. kí ló mí ọlọ́tẹ̀ lélẹ̀ ìjà ọlọ́tẹ̀ ni ọlọ́tẹ̀ ni má dá wọn lóhùn ó máa enjoy ara ẹ̀ gan. actually wàá enjoy. Jùmọ̀kẹ́, mo fẹ́ kó prepare ara ẹ fún Monday. We are going to Akure together. Oh, sir, I'm very sorry, sir. Pastor church me. For me, message pé kí má ti travel at the moment. Sir. Jùmọ̀kẹ́, how do you mean? Pastor church ní kó má travel at the moment. Bẹ́ẹ̀ni, sir. Kó má lọ fún iṣẹ́ tó ń ṣe tó ti ń rówó tó fi ń feed ara ẹ tó fi ń bọ́ ẹbí ẹ tó fi ń gbọ́ bùkátà ara ẹ. Pastor ẹ ń sọ pé kó má travel. Ṣáwọn náà máa sanwó oṣù ẹ fún ẹni. Kó má jẹ́ nǹkan tí mò ń lò. Àbí torí pé mo dẹnu kọ́ ẹ mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. No, let me use your language. I'm not cut out for that. Yeah, I mean, I don't mount pressure on people, especially when it comes to opposite sex. I don't do that. Yeah, I do not do that. Ìyọ̀njà èmi ti gbé yẹn kúrò lọ́kàn ọ̀ ti pẹ́. Wọ́n fún mi lọ́rọ̀ ilé ayé yìí. Ipa ọ̀rajà, ipa ọ̀tá, òye báyìí ni, ó gbà, kò dẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ. Let it go. That's my life. Okay. Thank you. Thank you very much, sir. Màá bá pastor church wa sọ̀rọ̀. So wọ́n lè bá mi gbàdúrà sí bóyá mo ní grace. I beg, let there be grace. Let there be grace. Jẹ́ kó rí ọ̀fẹ́ kó wá o. I'm grossly disappointed in you. I'm so sorry, sir. Irú èèyàn ó lo pè mí náà. Ó ti o. Thank you, sir. I would like to go back to my seat. Okay. So, ó ní nǹkan tí mo figured out.
concerning meeting ta fẹ́ ṣe soonest. Okay. Torí mo bá Mr. Oke sọ̀rọ̀, which is their account manager. Ó dẹ̀ jẹ́ kó máa yé mi wípé owó tó wà nínú proposal yẹn wọ́n ti approve láti head office. Okay. So possibility wà tó jẹ́ pé tá bá ti ń ṣe meeting yẹn, àwọn people yẹn máa fẹ́ máa convince yín in order to reduce the cost. Àwọn á lè gba gain yẹn. Ó dẹ̀ lè máa wà enough pẹ̀lú nǹkan tá à ń fẹ́ ṣe. Mo fẹ́ kẹ́ má gbà fún wọn tó bá ń try láti convince yín. Jumoke, let me be sincere with you, you know. This is one of the reasons why I like you so much. Maybe I want to revisit, you know, our contact your society. No, not that. But I just want to acknowledge the large volume of your loyalty to this, our company. Ṣùgbọ́n nítorí tí mo ṣe fẹ́ràn ẹ̀ ni pé ó máa ń ṣe iṣẹ́ ẹ̀ bó ṣe yẹ kó ṣe, you know, you do your job diligently. Tí wọ́n bá fún mi lọ́wọ́ ilé yẹn sìn, ó ṣe ṣe kan ṣe bẹ́ẹ̀ because I know an average, you know, people who have done that. Wọ́n á ṣerú ẹ̀, you know, in order to make more money to themselves. Ṣó yẹ bẹ́ẹ̀. But èmi ti gbọ́ ń sìn, èmi á dúró sórí ẹsẹ̀ ni pé ń ta aṣọ yẹn náà ni o. You know, because tèmi ò bá gbọ́ lẹ́nu ẹ̀ ń sìn tán bá sọ, I won't want, mi ò fẹ́ lose iṣẹ́ yẹn. Ń tán bá sọ ni máa bá ti wò ó pé ètò kù náà á ètò wa màá fẹ́ gbà. So thank you so much. Okay. Hello? Oh yes. Okay, ẹ ti débẹ̀. Àwa náà wà around akọ ní ká hang around ni. All right, we'll be there soon. Thank you very much. Yeah, what's the day? Yes. Take your drink. Take your drink. Doctor. Sir? Pẹ̀lú result tí mo ń wò lọ́wọ́ mi ń pé poison ni arábìnrin yẹn jẹ. Then, poison ló jẹ. But with all the medical attentions táwa ti fún wọn, Ọlọ́run máa jẹ́ kó gbádùn, Ọlọ́run á fún wọn lálàáfíà. Ṣé tó bá ti ní enough rest tí wọn disturb wọn, ó máa wà very okay. But ó wá lágbára o. Ẹni tó fún wọn poison jẹ la mọ̀ báyìí. Doctor. Sir? Thank you so much. You're welcome, sir. Mo appreciate you gan. Ẹ̀bẹ̀ kúṣẹ́. Yes, sir. Ṣé rí lórí ẹni tó fún ní poison jẹ yẹn, àwa máa bẹ̀rẹ̀ iṣẹ́ tiwa. Very good. A máa bẹ̀rẹ̀ investigation. I am very sure wípé gbogbo àwọn tó mọ̀ nípa bí ọmọbìnrin yẹn ṣe jẹ poison, gbogbo ọ̀nà máa wọ́ jáde. Ó better o. A láti mọ̀ wọ́n. Ó better. Ọlọ́run kọ́ save life ẹni. Kò sí wàhálà. Ẹ ṣé mo dúpẹ́ o. Well. Thank you so much, my doctor. All right. All right, sir. It's okay. Madam, result tí doctor mú wá fún wa bí báyìí, ó jẹ́ ká mọ̀ wípé poison ni secretary ọkọ yín jẹ. And of course, nínú ìwádìí tá a ṣe, a discover pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, ọkọ yín àti secretary yẹn ni wọ́n dìjọ jáde. Léyìí tó túmọ̀ sí wípé ọkọ yín ló fún secretary yẹn ní poison jẹ. Èrè kí ló fẹ́ rí ní kókó poison ọmọ ọlọ́mọ tó bá ṣe jẹ́ kú tiẹ̀ fẹ́ fẹ́ ní ṣé má tó wá poison ẹ̀ tó ti kú ló máa wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ẹ ṣàmúyàn ọ̀gá ọlọ́pàá ayé yóò ní bàjẹ́ ọkọ mi ò lè ṣe kì í ṣèyàn bí abiyamọ ni ẹ jọ̀ọ́. tó bẹ́ẹ̀ lẹ trust ọkọ yín tó. kò sí property tó fẹ́ gbà lọ́wọ́ ọmọbìnrin yẹn kábàá sí kó fẹ́ poison ẹ̀. Madam, iṣẹ́ tiwa ni láti ṣe ìwádìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ṣé rí ohun tó fún mi ní opportunity láti lè máa bá yín sọ̀rọ̀ tẹ́ fi jókòó wá mi báyìí, ó ní wípé ọmọbìnrin yẹn ṣì wà láyé kó tí kú. Àdúrà tẹ́dẹ̀ ní láti máa gbà náà ní wípé kí ọmọbìnrin yẹn kó má kú, because tó bá ti kú èmi ò mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sọ́kọ yín o. Sà, ṣé kò wá sí ìrànlọ́wọ́ kankan tẹ́ ẹ lè ṣe fún wa? Well, for now kò sí ìrànlọ́wọ́ kankan tí mo lè ṣe. Wọ́n sì máa wà níbi tí wọ́n wà yẹn. Tí ìwádìí bá túbọ̀ tẹ̀síwájú, tí ara ọmọbìnrin yẹn yá, tóun náà dẹ̀ lè ṣàlàyé gbogbo bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀, I think àmọ́ the next thing láti ṣe. Ẹ ṣé gan ma.
ẹ pẹ̀lẹ́ mà. Ìyẹn ò lè tẹ́ bá dé káńtà wọ́n máa ṣàlàyé yẹn fún yín. Ẹ pẹ̀lẹ́ mà. Yes. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ ǹlẹ́ mà. Ọ́físà, kí ni nǹkan tó rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Sir, bí mo ṣe ń wo woman yẹn, ó ń side ọkọ ẹ̀ ni. Ó ń side ọkọ ẹ̀ ni. No problem. It's all right. Ẹ lọ yanjú ọ̀rọ̀ wọn. Gbàkóso, Ọlọ́run gbàkóso, ọba rere gbàkóso, Ọlọ́run gbàkóso, ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni gbàkóso bàbá. Gbàkóso, gbàkóso, Ọlọ́run gbàkóso, gbàkóso, bàbá rere gbàkóso, ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni gbàkóso bàbá. Gbàkóso bàbá, gbàkóso bàbá, gbàkóso bàbá. Jésù Olúwa wa. Àmín. Sọ fún Ọlọ́run wa kó sọ̀kalẹ̀ ní ọwọ́ agbára ńlá, agbára tó fi pín òkun níyà, agbára tó fi gbé àwọn Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Íjíbítì tó sì fún wọn délẹ̀ lérí wípé kí Ọlọ́run wọnú inú station yìí kó gbàkóso àti DTO àti DPO àti gbogbo àwọn ọlọ́pàá tó wà ní pátápátá kó sọ̀kalẹ̀ sínú ayé wọn bóyá. Bàbá ní orúkọ Jésù nípa agbára Jésù abẹ yàpẹ sọ̀kalẹ̀ síbẹ̀ Ọlọ́run wa ṣiṣẹ́ Olúwa ṣiṣẹ́ ìyanu lórí DPO Olúwa wa gbàkóso Olúwa gbàkóso Olúwa sọ̀kalẹ̀ sí Ọlọ́run Bàbá Olúwa gbàkóso Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run àánú Dáfídì tó dájú Ọlọ́run kò fi wo dádì. Àmín. Ibi tó wà ìjọ náà kò rí ìtúsílẹ̀. Àmín Jésù. Àánú ńlá àánú Dáfídì tó dájú tí Ọlọ́run fi hàn ọmọ Ísírẹ́lì ọjọ́ wọn ni ló jẹ́ kó wọnú ayé dájú lọ. Àmín Jésù. Bàbá ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ àṣẹ fún àánú yìí Ọlọ́run àánú ìwọ ló ṣàánú àwọn ìsọ̀rọ̀ ìjọ àgbà Ọlọ́run bá mi ṣàánú dádì bàbá ibi tí oko ẹrú dádì wà Olúwa ṣàánú ẹ̀ Olúwa ṣàánú ẹ̀ Olúwa jẹ́ kó jáde Olúwa ṣàánú ẹ̀ Olúwa jẹ́ kó jáde Olúwa jẹ́ kó jáde lórúkọ Jésù Kristi Ọlọ́run alààyè Olúwa tú wọn sílẹ̀ o agbára nú àwọn ogun ọ̀run Olúwa tú wọn sílẹ̀ tí wọ́n má jẹ́ òṣèlú àdúrà jẹ́ sí wọn aláàánú ni ọ́ aláàánú ni ọ́ Jésù aláàánú ni ọ́ aláàánú ni ọ́ Jésù aláàánú ni ọ́ bojú wo lè kó ṣàánú wa aláàánú wa gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ Olúwa jẹ́ kó ojú àgbà ẹ jẹ́ ká tún gbàdúrà ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run wípé gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ pátápátá àṣírí náà jẹ́ kó tú àṣírí wọn má jẹ́ ó bò ìtànṣán ìmọ́lẹ̀ tó dájú kó tọ̀ sínú ọ̀rọ̀ yìí Ọlọ́run kó mú àṣírí yẹn kó tọ̀ síta àdúrà bàbá ní orúkọ Jésù Kristi Ọlọ́run alààyè mo bẹ̀ ọ́ agbára láti fún jẹ Ọlọ́run gbogbo àwọn tó wà ní Olúwa tú àṣírí wọn Olúwa jẹ́ kó ṣẹ̀ sí ní gbangba Olúwa jẹ́ kó ṣẹ̀ sí ní gbangba Olúwa jẹ́ kó ṣẹ̀ sí ní kọ̀rọ̀ Ọlọ́run alààyè Olúwa tú àṣírí wọn ìtọ̀sọ́ ìmọ́lẹ̀ tó dájú Olúwa tọ̀ sínú ayé wọn Olúwa tọ̀ kálẹ̀ wà dúpẹ́ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run wípé torí sọ fún wa ó ní gbogbo nǹkan bá ń béèrè ó ní ká ní ìgbàgbọ́ pé àwa ti gbà bẹ́ẹ̀ sì níbẹ̀ àwa fẹ́ dúpẹ́ lọ́dọ̀ nítorí pé ó ti gbàdúrà náà àdúrà ọpẹ́ bàbá kọ Jésù ẹ̀mí mímọ́ àgbà Ọlọ́run ẹ ṣé o tó sọ fún wa ó tọ́ bá ń gbàdúrà ó ní ká ní ìgbàgbọ́ pé ọ̀pọ̀ àrí pé ìwọ Ọlọ́run ti gbọ́ Ọlọ́run alààyè àdúpẹ́ lọ́dọ̀ rẹ Olúwa gbọ́ o Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù bàbá wa ti bẹ̀ ní ọ̀run kíjọba rẹ dé ìfẹ́ tí wọn ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ni tìrẹ agbára ni tìrẹ ògo ni tìrẹ láíláí àmín 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 lórúkọ Jésù. ìjàkà ìlú àmẹ́ta hallelujah 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 ògo ni forúkọ. pẹ̀lẹ́ my dear báwo dẹ̀ ni ibi tó complain mi. No, you feel anything. That's good. That's good. Ọ̀nkú tó jókòó yìí, ọlọ́pàá ni wọ́n náwọn béèrè kọ̀ọ̀kan táwọn fẹ́ bí ẹ. So, ọ̀gá ọlọ́pàá, ẹ free láti bí ní any question tẹ́ bá fẹ́ bí. All right, thank you, doctor. Ẹ ṣé mo dúpẹ́. Àǹtí ṣe wà okay. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé aláti yá. Ọlọ́run ní jẹ́ ká rí àìsàn Ọlọ́run. Ẹ má bínú mo láwọn question kan tàbí méjì tí mo fẹ́ bí yín lọ. Okay. According to result test tí doctor fi hàn wá, wọ́n jẹ́ kó yé wa wípé poison lè jẹ́ pé nǹkan tó fa wàhálà nìyẹn. Àwọn náà sọ bẹ́ẹ̀
Oh, you understand? Okay, good. And nínú investigation tá wá ṣe, I discover pé lọ́jọ́ tí incident yẹn ṣẹlẹ̀ ẹ̀yin pẹ̀lú ọ̀gá yín lẹ́dí tó jáde. Ṣé bẹ́ẹ̀ ni? Of course, sir. Yeah. Bẹ́ẹ̀ ni. Okay. Ibi tẹ́ lọ yẹn, ǹjẹ́ jẹun níbẹ̀? No. Jẹun, but I ordered drinks. Some soft drink. I wanted to that was it. Okay. Ó mi ò wí pé ẹ̀yin méjèèjì ẹ mú nǹkan bẹ̀ jọ yẹn, àbí? Bẹ́ẹ̀ ni, sir. Níbi tẹ́ lọ yẹn. Bẹ́ẹ̀ ni, sir. Ẹ jẹ́ ká gbà wípé ó ṣeéṣe kó jẹ́ wípé ìbẹ̀lẹ̀ ti jẹ poison tẹ̀ jẹ. No, sir. Ọ̀gá mi ò kí ń ṣe lóyún ọbẹ̀ yẹn, and mo wà very sure pé ọ̀gá mi ò lè ṣe bẹ́ẹ̀ fún mi. And aside that, ọjọ́ yìí èmi àti ọ̀gá mi á dìde kúrò níbi tá a jókòó sí. As a matter of fact, fúnra mi ni mo order nǹkan tá a fẹ́. Mo order soft drinks. Àwọn dẹ̀ order omi. Fúnra mi ni mo ṣí drink mi. And mi ò dìde, ọ̀gá mi náà ò dìde. The only time tá a dìde ni ìgbà tó pè wá pé àsìkò meeting ti tó. And we stood up together. Okay. No problem. Share gbogbo explanation yẹn pátá we dey understand. But ìbéèrè tí mo kàn tún fẹ́ béèrè ni pé ibo lẹ yà tàbí ibo lẹ lọ lẹ́yìn tí ẹ̀yin àti ọ̀gá yín lọ sí meeting yẹn, àbí bóyá ẹ ti yàbí kan bóyá tẹ jẹ nǹkan àbí ẹ mu nǹkan kó tó di pé ẹ̀yin àti ọ̀gá yín débi tí ẹ ti mú nǹkan lọ́jọ́ yìí. Because ọjọ́ tá à ń sọ yìí gangan òní incident yẹn ṣẹlẹ̀. Ó mì pé ẹ ti jẹ nǹkan kan, and of course poison sáré dé sára èèyàn láì ṣe pé bóyá èèyàn jẹ àbómọ. Truly poison lè dé sára èèyàn láì ṣe pé ó jẹ àbómọ. But mi ò jẹ nǹkan kan. The only thing is kí tó kúrò nílé lọ́jọ́ yẹn. Èmi àti ọkọ mi ṣe little celebration fún iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ gbà, and it was just a drink. Mo kọ mú tí mo fi jáde. Since then mi ò jẹ kankan àbí mú kankan tí mo fi dé ọ̀dọ̀ ọ̀gá mi. Ẹ má bínú fún àwọn ìbéèrè tí mò ń béèrè yìí o. Kó lè dá náà ni o. Iṣẹ́ tiwa làwa ṣe. Okay, ẹ ṣé. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ kò lè rántí bóyá àwọ̀ issue or misunderstanding ló ti wáyé láàrin ẹ̀yin àti ọkọ yín tó fa argument? Àbí normal misunderstanding tó máa ṣẹlẹ̀ láàrin couples náà ni. Ìjà àfẹ́. Àbí àjàjà kan tó lágbára ju ìjà ọkọ àti ìyàwó lọ. But there was one recent one tó ṣẹlẹ̀ tó yẹ pé a pariwo díẹ̀ mọ́ra wa, and there was a statement to make to me. Súnkànmí, ó ti ń jọ game lójú mi. Ó dẹ̀ ní kí wọ́n ṣe ló ń play mi ni. What's all this? Báwo ló ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn? Báwo ṣe máa play ẹ? For God's sake! Èwo ni báwo ló ṣe máa play mi? Irú statement wo ló make yẹn? Na mo ní ìbọ̀rọ̀. Okay, tó bá tiẹ̀ jẹ́ pé bọ̀ ní ìbọ̀rọ̀, ṣé kò yẹ kó dáwọ́ padà ni? Babe, mo sọ fún ẹ pé owó ìkí ń ṣe ti tèmi. Owó ìkí ń ṣe ti tèmi. Ó insist pé kí n yá ẹ. Èló ni mo yá gan? Èló ni mo yá gan tó wà rant gbogbo àdúgbò tó palẹ̀ mi lórí? Èló ni mo yá? Fine! It's just 2 million naira. 2 million naira péré, my dear, return it. Tó bó yẹn bá jẹ́ 100,000 naira, ó yẹ kó dá padà tó ló yá ni. Ó yá ni babe, tó bá ti ń dá owó yẹn padà ní 50,000 naira, ó máa ti dá pé the other day tó ní 5 million naira lọ́wọ́, mo sọ pé kó fún mi ní 1 million naira nínú owó yẹn, at least wàá ṣe sọ half payment. Ó fún mi, ó ní ẹ o, kíní kan o, ó máa dá padà, ó máa ṣe kíní kan, ó máa fún mi later, ó máa yẹ́ tí ó ti dá padà over 5 months ago. What's all this? Jùmọ̀kẹ́, èmi ni mo promise ẹ pé màá sọ in 3 months. Mi ìdẹ rí nìyẹn, but then give me a little more time. You are supposed to be my wife. The last time I checked. Your wife, young man, I am your wife. Every week ọ̀dọ̀ wọn máa lọ sí lounge, wọn máa gbọ́ ọ̀rẹ́ káàkiri, wọn lọ máa ṣayé. Do you think I'm stupid? Ó rò pé mi mọ̀ ni? Mo sọ pé owó ìkí ń ṣe ti tèmi. Owó ìkí ń ṣe ti tèmi. Ẹni tó lówó tí mouth pressure lè mi lórí, and you're expecting to do what? Fold my hands and watch you? That way, Father, now what's wrong with you? What's all this?
ẹni tó wà láyé ló ń béèrè o. Kí ni túmọ̀ yẹn? Mo sọ pé mi ò ní kú tí bá sì wà láyé bá sanwó ẹ. Èmi ò mọ ó máa dá owó ilé ìpadà ní o. Babe, dá owó ìpadà fún mi jọ torí mo fi Ọlọ́run ọba bẹ̀ ẹ́. Gbogbo nǹkan tó ń sin láyé yìí ni mo fi bẹ̀ ẹ́. Dá owó ìpadà náà. It's okay. Màá dá owó ẹ padà fún ẹ by Friday. I'll refund your money by Friday. This Friday? Yes, this Friday. Babe, Friday, You heard what I just said. This Friday. Nǹkan tó yẹ kó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló bá fi ń parí ẹ̀. Ó dẹ̀ dá. Má bínú pé mo raise voice mi. Kí n ṣojú èmi nínú owó yìí kí n ṣòwò mi. Jọ má bínú. I'm so sorry, babe. No, it's fine. It's fine. I'm not angry. Inú ṣì ń bí ẹ lọ́ọ̀dì. My baby, my baby. My baby, my baby, yo. Má bínú. Kí ló fi ń gún mi? Má bínú. Wọ́n ní mi. Mo ń bọ́ mo fẹ́ sáré dé. Alright, fine. Mo fẹ́ dé down the street. Like that one padà dé. Party calm down the street. I'm coming. Má bínú. By the time tí wọ́n fi dé, ọkùnrin àti balẹ̀. Má worry, má dáná fún ẹ. Love you. Thank you very much. This is good news. Sọ fún mi pé kì í ṣe pé ò ń ṣeré. Wow! This is great. Okay. Màá ní láti resume Monday. Thank you. Ẹ ṣé gan sir. Oh yeah! Yes! Finally. Iṣẹ́ tí mo sọ fún mi ṣe tàbí last week. Láàárín ìgbà ṣe tàbí wọlé mi mo qualify. And I have to resume on Monday. I'm serious. You know, this calls for celebration. No. Let's spare 1 minute now.